A kú oríire o. Happy new month, happy new congratulations. Ọmọ Yorùbá, adúpẹ́ pé òkun lọ́wọ́ bàbá wa Olúbàdàn. Bàbá wa Olúbàdàn wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Mo fi Ọlọ́run Elédùmarè búra fún yín. Bàbá wa Ládọjà wọ́n ti jẹ́wọ́ ọmọkọ. Wọ́n ti jẹ́wọ́ pé Yorùbá làwọn. Wọ́n ti jẹ́wọ́ wípé orílẹ̀-èdè Yorùbá gan kọ dandan. Wọ́n ti jẹ́wọ́ pé ilẹ̀ ta wà yìí o ilẹ̀ Yorùbá ni. Wọ́n dẹ̀ sì ti jẹ́wọ́ fún wa wípé àwọn ni bàbá àwa ọmọ Yorùbá. Wọ́n tún ti jẹ́wọ́ fún wa, wọ́n fi hàn wá, wọ́n jẹ́ ká rí, wọ́n ṣe ohun tí ẹnìkankan ò ṣe rí nípínlẹ̀ Ọ̀yọ́ state. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá, ẹ ṣáàjà máa ṣàdúrà fún bàbá Ládọjà. Ẹ jẹ́ máa ṣàdúrà fún Olúbàdàn. Bàbá wa Adéwọ̀lú Rashidi Ládọjà. Kábíyèsí o ọba Olúbàdàn tìlú Ìbàdàn. Bàbá mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọmọ Yorùbá, mo sọ ọkọ fún yín jọ́ kìíní àná bọ̀tọ̀pọ̀lọpọ̀ àwọn olùpẹ̀ ọmọ ń pa. Mo ní bàbá Ládọjà tẹ́ ń wò yẹn ọwọ́ wọn lólóyè Sunday Ìgbòho mú. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá wa Ládọjà wọ́n ti fi òpin sí ìrìn àjò Sẹ́ríkì 14 nípínlẹ̀ Ọ̀yọ́ according to information tó kàn mí lára báyìí from a reliable source. Bàbá wa ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Bàbá wa Olúbàdàn ti ṣe ohun tó jẹ́ pé gbogbo àwọn ọba ò kí ń fẹ́ ṣe nílẹ̀ Yorùbá ká má tí wà sọ pé Ìbàdàn. Ǹjẹ́ mo tí wọ́n ṣe? Ẹ ṣeun o bàbá, ẹ ṣe o Olúbàdàn. Kí la ó fi san oore tọ́lọ́run lóyìn láti ṣe fún wa bí ó ti pọ̀ tó láyé wa. Ẹgbẹ̀rún owó kò tó fún ìyìn Ọlọ́run. Bàbá wa Ládọjà, ẹ ṣé àdúpẹ́. Mi mọ̀ pé àwọn bàbá yìí ṣì wà. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká máa gbàdúrà ẹ̀mí gígùn pé kí bàbá wa Ládọjà tó bá tiẹ̀ fẹ́ ṣọ́nkú kí wọ́n wọ bí 150 years. Àwa bí wọ́n kí bàbá wa bóò ni ṣe kọ́nà tún sì máa ṣèyanu ẹ̀ lọ. Kí bàbá wọ 150 kọ́ lé ní 150. Tó bá jẹ́ àwọn bàbá ẹ̀ láti ní lọ́ba nílẹ̀ Yorùbá ni ìyà ò ní jọmọdé ọmọ ìyà ò sì ní jẹ ọmọ Yorùbá kọ̀ọ̀kan. Wọ́n ṣe kankan tó ba ọgbà ayé lẹ́rù. Ǹjẹ́ mo tí wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ fún bàbá wa Olúbàdàn ní universal recognition. Torí pé àwọn tó bá fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe yìí tí mo fẹ́ sọ yìí, àwọn tó bá ṣe wọ́n máa ń gbógun tí wọ́n débi pé wọ́n padà jẹ́ kọ̀ọ̀kan mọ́ nílùú. Tí ọ̀rọ̀ yìí sọ fún yín pé abínibí ó yàtọ̀ sí ability. Òun ló ṣe ń dùn mí fún ẹ̀yin tẹ̀yìn sí ọ̀rọ̀ olóyè Sunday Igboho gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ yóò dẹ̀ sí gbọ́ ẹ mọ̀ pé kọ̀ǹfàmù nìkan tí wọ́n ń sọ àpáàtì wèrè ẹ bọ́lẹ̀ ń bẹ́ẹ̀. Ọ̀rọ̀ bàbá Olúbàdàn máa kọjá ọ̀rọ̀ ọba kan ṣáà. Ìwọ tó bá tẹ́rí sí bàbá apá lórí torí ẹ̀ lánàá ọmọ fọ́nìtì kàyẹ́ ṣe mí tó ń sọ̀rọ̀ sí bàbá Olúbàdàn tó àdírẹ́sì wọn anyhow tó ní àwọn kan ń pressure Tinubu fún àwọn bàbá lu pẹkẹlẹ mẹ́ẹ̀sì pé àwọn fẹ́ fọmọ kan sílẹ̀ wọ́n fẹ́ gbogbo ayé ló mọ̀ pé Olúbàdàn ló ń bá wí. Òun ló dẹ̀ fi bù but àbọ̀ abá ni torí àwọn formation fọ́nìtì kàkan ti tẹ̀ ìmí lọ́mú fi Ọlọ́run ṣẹ̀rẹ̀ fún yín tó ṣe pé wọ́n ní tó ń gbòdẹ̀ nílé deny. Ìdí tó ṣe fẹ́ destroy orúkọ Yomi Amzat àti ìdí tí ó ṣe rò pé òun lè destroy orúkọ olóyè Sunday Igboho pàápàá jùlọ àti bàbá Olúbàdàn ìyẹn ò sọ̀rọ̀ ọjọ́ ìní ọ̀rọ̀jọ́ mi lórí social media ni ní ta lè ṣe fún ẹ̀ ṣùgbọ́n fẹ́ kó mọ̀ wípé ó mà ṣe o. Now bí mo ṣe ń sọ̀rọ̀ lọ kẹ́yìn èèyàn wa ẹ lè believe pé bàbá wa Ládọjà gbogbo àwọn position káwọn Fúlàní máa ń fa gidi jẹ lọ́yọ̀ọ́ tọ́wọ́n máa kúnra wọn ní Sẹ́ríkì kíníkan bàbá Olúbàdàn ti da gbogbo ẹ̀rú. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti fi òpin sí nǹkan táwọn Fúlàní yẹn ṣe débi pé ọwọ́ yan mọ́gàjì sí gbogbo bẹ̀
débi pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọmọ Yorùbá ni gbogbo mọ́gàjì tó wà nípìnlẹ̀ Ìbàdàn àtọ̀yọ́ àtẹ̀lẹ́tì. ẹ jẹ́ ká pàtẹ́wọ́ ẹ ká ṣe gbòòsà mẹ́sàn-án fún bàbá wa Ládọjà bẹ́ẹ̀ lọmọ kan ń ṣe. bàbá wa Ládọjà jẹ́ ká mọ̀ wípé àwọn táwọn jẹ́ ọba gidi àwọn sì kù. ṣé mọ̀ pé bàbá wa Olúgbọ́n nìkan la máa ń pariwo tẹ́lẹ̀ àti bàbá wa Onírìṣà àti bàbá wa Olúbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá. a mọ̀ pé bàbá wa Olúbàdàn náà lára wọn ni lára àwọn tó jẹ́ wípé wọn fi ọ̀rọ̀ ọmọ Yorùbá fi bẹ́ẹ̀ níbọ̀dì ṣeré. ṣé o pé ṣeré ni kéèyàn hàn sí ti Sẹ́ríkì 14 kí gbogbo pè é lè di tọmọ Yorùbá because tẹ́ bá wò dáadáa bàbá wa Ọlákùlẹ́yìn ló kọ́kọ́ fẹ́ ṣe kínní yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹyọkan ni wọ́n rí ṣe kó tó di bọ́ lọ́jọ́ dé. òun ni bàbá wa Ládọjà ti ṣe báyìí nísìnyí gbogbo mọ́gàjì tó wà nípìnlẹ̀ Ìbàdàn nísìnyí ọmọ Yorùbá ni wọ́n. tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àlẹ́jẹ́bí bá ṣe gbọ́ àwọn Fúlàní ló máa ń kílèmù Sẹ́ríkì ń bẹ̀. bàbá wa Ọlákùlẹ́yìn ṣe kankan kó tó di pé wọ́n lọ bá àwọn baba ńlá baba wọn tó wájà gẹ́gẹ́ bí ọba ilẹ̀ Yorùbá. now bàbá wa Ọlákùlẹ́yìn wọ́n gbérù gbèsè yẹn wọ́n ṣe ẹyọ kan wọ́n lè dúró pé sẹ́ẹ̀ Fúlàní nìrí kọ̀ọ̀kan ṣe fáwọn aráàlú àwọn. the man died as a hero as a legend. bẹ́ẹ̀ ni mo sọ fún yín irú àwọn bàbá tá à ń wá tá fi ń tọrọ nìyẹn bí àwọn bàbá wa Olúbàdàn àti ọba Olúgbọ́n Onírìṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá Onígbòho of Ìgbòho Oníbodè of Ìgbòho àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọba ọwọ́ Ajérò. now bàbá wa tí wá sọ àwọn ọ̀rọ̀ kan o kò tán síbẹ̀ o wọ́n náà wọ́n gbọ́dọ̀ gbọ́ kẹ́nìbọ̀dì kó ṣe mọ̀nàmọ́ná. nísìnyí kò sí pé òun list ilẹ̀ fún Fúlàní mọ́ bójá Haúsá bóyá anyone tó bá ti jẹ́ north kò sọ̀rọ̀ ń bẹ̀. ẹ gbọ́dọ̀ gbà wọ́n sílé as a tenant fún àwọn ọmọ Yorùbá tá a bá nífẹ̀ẹ́ mi ara wa ni o. ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín ẹ lè continue láti máa gbà wọ́n ìjọ tó bá máa yí tó máa kọjú sí yín tẹ máa kúkú ẹ̀sìn tí wọ́n pa yín pakúpa ẹ máa rántí pé bàbá ọba Olúbàdàn ti ṣe ìkìlọ̀ yìí síwájú káwọn ọgọ́ tó ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá ni wọ́n ti ń pariwo wípé ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní north ìwọ tó bá yẹ pé owó tó máa fi wọ flight lórí signify àìmọye àwọn èèyàn tí wọ́n ti rí ìṣìwà tọ́lọ́ ń dẹ̀ lu bàbá wa lóyè Sunday Gbádégé láti take care a lot of things àtàwọn àgbàgbà kankan tí mi ní fẹ́ dárúkọ lórí afẹ́fẹ́. now wọ́n ní ká máa rẹ gbélé fún wọn mọ́ wọn ò gbọ́dọ̀ talẹ̀ fún wọn mọ́ wọn ò gbọ́dọ̀ gbà wọn sílé mọ́ anything that has to do with northerners Fúlàní bòòrò nǹkan kódà títí kan Haúsá gbogbo ayé ti rí nísìnyí pé Haúsá yàtọ̀ sí Fúlàní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ì tí clean ìtàn. yes anybody tó lè wà remorseful àbí kọ̀ọ̀kan fún wọn ó sì gbọ́dọ̀ jẹ́ àwọn coming 10 years ìyẹn la máa fi mọ̀ pé àwọn sálòtọ́ ojú wọn ti là ó ṣe pé wọ́n gbá wọn wá láti wá wo ohun tá à ń ṣe all in the name of Fúlàní láwọn Yorùbá láwọn tó wá kò sí nǹkan tó jọ. bàbá wa Olúbàdàn ní kẹ́nikẹ́ni má ṣe mọ̀nàmọ́ná o kẹ́nikẹ́ni tí má fọwọ́ padà àwọn lójú àṣẹ táwọn pa àwọn ti pa ó sì gbọ́dọ̀ múlẹ̀. Fúlàní kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ da màálù mọ́ ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. open grace ọ̀nà àwọn ò fẹ́ ìjínigbé ọ̀nà àwọn ò fẹ́ ìfagídí pààyàn jayé ọ̀nà àwọn ò fẹ́ ìrẹ́yànjẹ ìrẹ́nijẹ ọ̀nà àwọn kọ̀ ìfitipátipá bá àwọn ìyàwó wa àwọn àbúrò wa àwọn ẹ̀gbọ́n wa àwọn ìyá wa lóbìnrin tẹ́ fi tipátipá bá wọn lò pọ̀ ìtò bá tún fẹ́ sọ àbí kankan ẹ̀ tún gbébọn ẹ̀ fìbọn fọ́ orí ẹ̀ ìmí wà ẹ̀ jí gbé ẹ̀ gba ransom ẹ̀ tún pa
enough is enough. Bàbá wa ọba Olúbàdàn ti fi òpin sí ní àjò yẹn ń ta dẹ̀ fẹ́ nìyẹn. Now ẹ̀yin ènìyàn wa nílé lóko lájò ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ èmi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass burial for the bad leaders, aka mass gloria for the good leaders, aka Alógún Màṣẹ́kà. Odò àgbẹ̀wà kò ní gbé ọmọ ọ̀dàlẹ̀ kò sì ní gbé ọ̀dàlẹ̀ láéláé. Ẹ jẹ́ ká ṣe gbòòsà mẹ́sàn-án fún bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó bàbá Dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rí nǹkan náà rí ẹ mú ẹ kì í ẹwọn bí ò rẹ̀ kọ́ ládéládé ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin mádèmádè òjò pàṣẹ kẹrẹ mádé ọmọ Àtìbà. Kábíyèsí Olúwa mi Ìgbòho Òòṣà, kábíyèsí Olúwa mi Ìgbòho Òòṣà, kábíyèsí Olúwa mi Ìgbòho Òòṣà. Ọmọ Yorùbá tèmi yé mi ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé ṣé Maazbee ti yá sọ Ìgbòho dọlọ́run tó ń ṣe Olúwa nígbà ẹ fi wọ́n sílẹ̀ o, ẹ fi wá sílẹ̀ kẹ́nikẹ́ni má dà kékeré mi ọ̀hún ṣe fọ́ ní ti ń ka o ẹ̀rọ fi mílẹ̀ pẹ̀lú bàbá mi. Now kó má dàbí pé olúwa ẹ̀kọ́ òrùjọ́ dànù ẹ má bínú ẹ̀yin èèyàn wa o kó tó di pé máa tẹ́ sí ìpele kejì. Mo fi Ọlọ́run bẹ̀ gbogbo wa nítorí Ọlọ́run ẹ ká pay attention sí nǹkan tí mo fẹ́ ká yìí àtàlàyé tí mo fẹ́ ṣe yìí. Bọ̀ kó tó dìgbà yẹn ẹ má gbàgbé o mo ní àti relocate studio wa I need the support gbogbo ọmọ Yorùbá all over the world. Ẹ support mi, ẹ kún mi lọ́wọ́. Tẹ́ bá wò dáadáa ẹ gbé mi ọmọ yín náà ń ṣe ọ̀lẹ èmi náà ti gbìyànjú a lot of things lèmi fẹ́ mi ti fún ara mi rà gbọ̀ngbà tí mo dẹ̀ yín bó ti dé ibi tó fẹ́ tètè sọ síta kẹ́yìn yá àti bàbá wa kẹ́ lè fún mi ní ìrànlọ́wọ́ tó tọ́ àti tó yẹ. Ẹ ṣé mo dúpẹ́ mi ìpáláṣẹ o ẹ̀bẹ̀ ni o mo bẹ̀bẹ̀ ni kẹ́ support mi kí lè get our equipment mo fẹ́ get. Now it is more than 10 to 12 million báyìí láti bí àbí 6 million tí mo ti ń pariwo ẹ̀bọ̀ ojoojúmọ́ díẹ̀ ní dọ́là ṣe kí ni ojoojúmọ́ nìkan wọ́n sí gbogbo alamọ̀ yẹn. Ẹ support mi fẹ́yìn tó náà bá búkú fún tẹ́wà wò pé òkè o ká support Maazbee kó náà lè ní very good studio and kó lè ní good working condition place. Ibi tí mo wà ẹ̀ tí bá ṣe fídíò ẹ̀ fún yín àkànú àbí a máa ṣe yín. Now ibi tí ẹ lè fi support mi ọmọ yín Maazbee TV sí lélẹ̀ 021 41 68704 021 41 68704 GTB Williams Olúwatósìn lè máa lóye 021 41 68704 GTB Williams Olúwatósìn lè máa lóye. Now ó ń pè àwọn ẹgbẹ́ kan ní Uwiwa àbí kí ló ti pè ra ṣẹ́ni yá máa jẹ́ Uwiwa as their abbreviated name but ẹ jẹ́ kí n ka orúkọ fún mi ní ẹ̀ máa kà fún yín. Nígbà tá a máa rí kílé tó yẹ pé lẹ́jọ́ mẹ́ta gbogbo tó bá ti jẹ́ ìròyìn òfegè tàbí àwọn nǹkan tí ó lẹ́sẹ̀ lẹ̀ kílé tó yẹ pé lẹ́jọ́ mẹ́ta gan kó rí Sahara Reporters láti máa ń gbọ́ nǹkan tá a dẹ̀ wọ́n Sahara Reporters fún kọ́ lílé yìí. This is not what you know him for. Ohun tó wá fẹ́ gbà lọ́wọ́ Ìgbòho lèmi ò tí ì mọ̀. Wọ́n ti fẹnu kọ̀ndẹ́mù olóyè sí gbogbo ẹ̀. Irú àwa iná máa nà máa ó yẹ ká jáde ká gbá sí fún wọn ṣùgbọ́n bàbá Sowore à ń respect wọn torí la ṣe ń handle ọ̀rọ̀ yẹn bí n pé ọ̀tá là ń bájà a kàn handle ẹ̀ in a corrective way kíkọ tí olúwa mi sọ kó lè yé yín ìyẹn Mr. Ọmọyẹlé Sowore. Now wọ́n pe ẹgbẹ́ kan ní Uwiwa a lè má mọ̀ túmọ̀ mi fi bú ẹ̀yìn yan wa o. Uwiwa demand DSS arrest demand DSS to arrest and probe Chief Sunday Igboho over alleged threat to political opposition. Ṣe rí pé àwọn tó wá sọ kínní orí wọn ò pé I'm sorry to say yes. Ẹ máa gbọ́ wọ́n ní in a statement issued
Uriwa's national coordinator Emmanuel Owonbiko described the alleged remark as a direct threat to Nigerian democratic order, warning that such rhetoric could incite political violence. Ẹ máa gbọ́ o, the Human Rights Writer Association of Nigeria, that is the full meaning of Uriwa, Human Rights Writers Association of Nigeria, has called on the Department of State Security Service (DSS) to immediately invite and, if necessary, arrest Yoruba Nation agitator Chief Sunday Adeyemo over alleged threats directed at opposition politicians in the Southwest. The demand followed a viral video and audio clip in which Sunday Adeyemo was reportedly heard warning that political opponents of President Bola Ahmed Tinubu, including Atiku Abubakar and Peter Obi, should not campaign in Yoruba land. In a statement issued, Uriwa National Coordinator Emmanuel Owonbiko described the alleged remark as a direct threat to Nigerian democratic order, warning that such rhetoric could cause political violence. These statements are dangerous, unlawful, and capable of inciting political violence, and security agencies must act swiftly to prevent a breakdown of law and order ahead of 2027 general election, the group said. Uriwa stressed that no individual has the constitutional authority to restrict political activities or movement within any part of the country. Noting that Nigerian democracy guarantee freedom of association and participation. Ọmọ Yorùbá ṣe ìpolówó burúkú láwọn tí wọ́n sọ̀rọ̀ yìí. ẹ̀yin aláyé bàjẹ́ ọmọ Ìgbò kan ẹ lọ kó ayín jọ ẹ wá máa fúnra yín láwọn big title name tó jẹ́ pé tẹ́ bá sọ̀rọ̀ with that name àwọn èèyàn máa notice ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ Yorùbá group Yorùbá kìíní kan tẹ̀rí tó fi ń tako bàbá Olóyè Sunday Igboho, they are all fake accounts. Àwọn ọmọ Ìgbò àti Fúlàní ló wà lábẹ́ àwọn péjì yẹn. Yes, àwọn ọmọ Ìgbò ló wà díẹ̀ àtàwọn Fúlàní kọ̀ọ̀kan ni wọ́n lọ lo fake account láti máa dún mọ̀ọ́rú mọ́ bàbá Olóyè Sunday Igboho. Ẹni bá tó gbangba sùn lọ yẹnu yín kó lọ bá wọn lé yá tàbí tó bá rí wọn tó ń bọ̀ gẹ́gẹ́ bí máa kan tí ó yẹ ó pè tó bóyá ó ní mental problem ní àìdónù ọ̀hún pèlè ẹnjìnlọ́lá Libya ló wà. Mo wà náà tó tàn lọ sí Kotonu kọ́lọ́run ló yọ mí apọ̀gbọ́n tó kó lọ ń gbà yẹn ẹni afẹ́ jíjà gbára afẹ́ ṣe kinní kan bọ̀ ká ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní múlẹ̀ ká máa ṣe kinní kan ká máa ṣe gbọ́ ká máa ṣe mo mọ̀ ìyàwó ata lọ́bẹ̀ ńgbà yẹn nígbà tí mo ń sọ yìí Yorùbá Nation tí ìdítajà tẹ̀rùn kódà gan kò tiẹ̀ tí lálẹ́ wù tó yìí bàbá yẹn dẹ̀ tàn wá lọ àtàwọn bíi méjì kan náà yìí fẹ́ dárúkọ wọn because they are good people. N tó fà tí mo ṣe dárúkọ ẹnjìnìlá yìí ni wípé gàdégàlé ẹ ti ń pọ̀ jù. Mo gbọ́ voice note kan tó ṣe tó ń tẹ́ Ọmọlúkà kó kàn wá ẹni tó bá ń bájà ní kó kọjú sí máa kó everybody papọ̀. Olóyè Sunday Igboho kì í ṣe ní àrífín o. Even Ọmọlúkà tó ń sọ Igbo gan kò ń ṣe ní àrífín wájú ẹ mi mọ́ tẹ́jọ́ dà papọ̀ honestly speaking, but ẹni tí ó bá ń bájà ni ó máa ń kọjú sí o. Olóyè Sunday Igboho kì í ṣe ní àrífín. Get that into your score. Tó bá ń wá owó òjijì wọ́n bí tó máa wá sí. Tó bá fẹ́ trend ìtò ṣe inú máa trend but ó kàn ní trend on the positive side wà á trend on the negative side of life tó kọ́ àfiwọ́nù black book. Bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ohun tó fẹ́ nìyẹn why not give it to you? Ibi tèmi ti mọ̀ wípé bàbá Sàlá aláwàdà kẹríkẹrí làwọn tó ń ṣe kínní yìí. Àsárídòkúbọ̀ wà lù látijọ́ yìí gbogbo ilẹ̀ gbọ́kàn tó ń sọ jáde. Níbo ni Uriwa wà? Níbo ni Human Rights Association wà gbà yẹn?
ẹ̀yin Human Rights Writers Association of Nigeria níbo lẹ wà nígbà tá Saheed Okunbo tó ń ṣe live program tó ń gbé K47 jáde tó dẹ̀ ń confam ẹ̀ fún gbogbo ayé pé àwọn làwọn pa àwọn ọmọ Ìgbò làwọn ṣe gbá làwọn ṣàwọn ṣé wíwá òsì láyé gbà ẹ́ tó ń dúnkokò máwọn ọmọ Ìgbò ìyẹn tún kéré Gumi tó jẹ́ terrorist negotiator kí lẹ rí ṣe fún ó dẹ̀ mélòó tẹ́ sọ̀rọ̀ lórí ẹ wọ àwọn tó ń pera wọn ní Yorùbá Union yìí nígbà tó mọ́ lè sọ ní Ìgbòho bó ni gbogbo yín wà ọmọ Yorùbá ẹ bá wa bí wọn kó tó di pé a go deeper ọmọ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá ọba Olúbàdàn ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn bàbá ni bàbá yẹn ẹ já dúpẹ́ lọ́wọ́ wọn ká dúpẹ́ lọ́wọ́ bàbá ọba Olúgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba Olúgbọ́n ọba orílẹ̀ Kémta ọba wa Ajérò Déjì of Àkúrẹ́ Ewì Adó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin tí bá dárúkọ ẹ má bínú kò ṣàfojúdi mo kí gbogbo ọba ilẹ̀ Yorùbá tó dúró tán nígbà tó ṣẹlẹ̀ ìbòlẹ̀ yìí wà orí wá ìbòlẹ̀ wà ẹjá dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tí mo dárúkọ síwájú yẹn torí pé kí ni wọn fẹ́ gbọ́ pé àjọ ọmọ yìí àwọn tá a lè máa pè ní original human rights nìyẹn kò ń ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ wá political tẹ́ ẹ̀ ń lo political sentiment tẹ́ ẹ̀ máa gaslight tí ò lè work ilẹ̀ Yorùbá náà what are you guys talking about múgùlẹ̀ pè wá ni kẹ̀mọ́ tó ń pè Yorùbá ni ẹ̀ẹ̀mọ́ tó ń pè Yorùbá ni ṣẹfẹ́ mẹ́ tó ń jẹ́ Yorùbá ṣẹfẹ́ mọ̀ túmọ̀ Yorùbá tẹ́yìn bá ti fẹ́ mọ̀ túmọ̀ Yorùbá igi ẹ̀tẹ́ tẹ́ ń gún yìí ẹ má bọ́lẹ̀ ń bẹ̀ ìgbà yẹn lè mọ̀ pé igi tẹ́ ń gún yẹn igi ẹlẹ́gùn ẹ̀ ní ṣó yìí níbo lẹ́wà gbàtọ̀ ń pa gbogbo ọmọ Yorùbá wọ́n dẹ̀ ṣe pa àwọn èèyàn mo ń sọ̀rọ̀ yìí ó díẹ̀ mélòó tẹ́yìn human rights tẹ́ bínú jáde àtàwọn ọmọ OPC kan náà tó ẹ́ páyé wọ́n ti bàjẹ́ tí wọ́n mọ bí tó ọmọ tó kù tó fẹ́ fáyé wọn ṣe tó jáde tó ń sẹ̀rẹ̀ sí Ìgbòho Ìgbòho ó ti tẹ̀lé no bàbá tèmi ni ò bá tẹ̀lé ó tẹ̀lé Tinubu ó support Tinubu ó ṣe kíníkan kìnìkan ṣé kí ẹ kó máa bú Tinubu ṣé ẹ kó gbà fún Tinubu kíníkan kìnìkan ẹ ti yá wèrè ẹ̀rẹ́ ni sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àìkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣògùn màjèsí a máa ṣe bí ogun ni ẹ̀ ní ṣoríire ẹ̀yin lágbára lẹ̀ fi wòrán dín tẹ́ bá ok ẹ sọ pé ẹnu lásán ní Ìgbòho kò ní weight ọ̀rọ̀ tó sọ yìí kílé tó wá carry weight kílé tó fún yín ní sleepless nights abẹ́wò pé bàbá Tinubu jẹ́ pònú bíi tiyín ni bàbá Tinubu mọ̀ pé political talk nìkan tí wọ́n sọ and it's not the first page to say it normal thing ni fáwọn tó bá jẹ́ politician ṣé yẹn ti túmọ̀ sí pé wọ́n gbé ìbọn gbé bàlàkà ẹ̀ kò sí lórí fún yín èmi bẹ́ẹ̀ ni kò sí lórí ààfin àtọ́ tí wọ́n bá fẹ́ dá sọ̀rọ̀ èèyàn máa ń wo ọ̀rọ̀ dáadáa ni wàá farabalẹ̀ wọ̀rọ̀ tó fẹ́ dá sí ṣé máa jàre ṣé máa jẹ̀bi ohun tí mo fẹ́ sọ yìí ṣé máa gbà mí gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí ṣé máa wúlò fún àwọn tó fẹ́ sọ fún you don't just open your mouth and talk gbàgà and Mr. Omoyele Sowore ẹ má jẹ́ káwọn wèrè kọ́ fi epo sórí orúkọ yín Mr. Omoyele Sowore ẹ bọ́lẹ̀ ń bẹ̀ o nobody is threatening you ẹ bọ́lẹ̀ ń bẹ̀ gbowó ṣe ní àrífín o bẹ́ẹ̀ yóò ṣe jẹ́ ní àrífín wájú wa bẹ́ẹ̀ náà lórí Sunday Igboho ṣe jẹ́ ní àrífín o ẹ mọ̀ pé gbogbo ọmọ Nàìjíríà ló dúró tì yín nígbà tí ẹ nídìí wọn lọ́gbọ́n ọmọ Nàìjíríà méjọ́lì Yorùbá nígbà tó mọ yín kẹ́ mo bá ṣe ń pariwo èmi tí mò ń sọ̀rọ̀ yìí mi lè ka yín fídíò tí mo ṣe nígbà tó fún yín ní house arrest or something like that ẹ lè rí fídíò mi lè má rí but fact mo sọ fún yín these are facts kí ló pè ní human rights kí ló pè ní activist it is not a child play to practice your belief or to practice
what you like doing or to practice activism. Tí yóò bá ṣọ́ra, activism á become terrorism. Òun ló ṣe ń dùn mí nígbà tí mo rí pé àwọn tí mo ti ẹ̀rù gbé yọ máa jáde tó máa para fún olóyè Sunday Igboho, bó ti jẹ́ pé bí ẹnìkan bá ṣe mọ̀nàmọ́ná á rí yamayama, àwọn gan ló wá ń gbèjà olóyè Sunday Igboho. Ẹ̀yin tó yẹ kẹ́ máa sọ reality, ẹ̀yin gan lè wá ṣe kí ni, ẹ̀yin lẹ ń wọgbó lọ. Ẹ sọ fún mi, ìjà tá à ń jà yìí báwo ni ò bá ṣe dùn tó bí Mr. Omoyele Sowore tí wọ́n fẹ́ di president kìnìkan kò sí ohun tí ó possible. There is no harm in trying, but tó bá jẹ́mi lẹ́yìn ni àwọn idea tẹ níyẹn ẹ̀ ń gbogbo ẹ̀ wá ká wá lò nílẹ̀ Yorùbá bí òmìnira ilẹ̀ Yorùbá ṣe máa dúró, ìyẹn ló yẹ kó jẹ́ kókó lọ́kàn yín. Tó bá jẹ́ lóòótọ́ ni gbogbo ẹ̀yin tó kù tẹ́lẹ̀ fẹ́ jẹ president yìí, tó bá jẹ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Nàìjíríà, tó bá jẹ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ìlú yìí, tí ò ṣe pé bóyá ẹ̀yin náà kàn wá àkọ́tẹ́ máa jẹ, gbogbo yín lẹ mọ̀ wípé separation ni solution. Yes, kò sí magic tí Comrade Omoyele Sowore lè ṣe tó bá débẹ̀, tó bá di president lé ní, tó bá dọ̀la gbàgbé Sowore tó mọ̀ tẹ́lẹ̀ kọ́. Mo kàn ń lórúkọ tí wọ́n ní o, mò ń sọ̀rọ̀ generally ni. What I'm trying to say is ẹni tó bá ti lè tẹsẹ̀ wọ́n náà sọ̀rọ̀ kì báyìí, ó dà kó ní àwọn kọ̀ọ̀kan tó fi máa ń dé wọn mọ́lẹ̀, we don't know. Ó wá rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ o, làwa ṣe come up with the idea of bí wájú ò bá ṣe lọ ẹ̀yàn ṣe padà sí o, la fi pariwo wípé Yorùbá nation la fẹ́. Àmọ́ ta fẹ́ kì í ṣe nuisance, ṣe nuisance. Ààrẹ Gani Adams, ẹ pé àwọn ọmọ yín kẹ́ bá wọn sọ tó ń jò tọrọ, wọ́n bá bí 5% àpọ́lé tó kù tí àwọn èèyàn kọ́ máa tún gbọ́n dànù. Kọ́ máa tún gbọ́n dànù. Mo rí kan tó yẹ òpè tí mi fẹ́ dárúkọ tó lanu gbàgà, àwọn ti sọ fún àwọn tó wà ní diaspora tẹ́lẹ̀ pé ẹni òkùnkùn ní Igboho kìnìkan ìgbà kan wọ́n wọn láti wá daṣẹ́ yìí. Kọ́lọ́ máa bá ti gbogbo yín jẹ́ ni, ìyẹn tẹ́ ń tẹnu bọlẹ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho mo ń sọ̀rọ̀, òun ṣe ìyá àti bàbá mi tẹ́ ń wò ní. Ẹ bá mi kọ sí comment section wípé long life Olúbàdàn, long life Ọba Olúgbọ́n, gbogbo àwọn ọba tẹ́ bá mọ̀ nílẹ̀ Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní bá wa kórúkọ wọn sí comment section kí wọ́n bá dúpẹ́ lọ́wọ́ wọn, torí pé kí ni wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ká wí bẹ́ẹ̀ ká bá bẹ́ẹ̀, òun ni ìyá ọmọlúàbí. Ẹ bá ká wí bẹ́ẹ̀ ká sì bá bẹ́ẹ̀, òun ni ìyá ọmọlúàbí. Ìyẹn là á fi ń sọ fún yín wípé kó ní kálukú máa bá tiẹ̀ lọ, ká máa waste time. Nítorí ẹ ká ṣe láàrin 4 days kó má dín ìrìn àjò 40 years, because tẹ bá sì believe pé president university of problem tó wà nílẹ̀ yìí, then you don't even know what is going on. Ajé 100 ẹ̀yin ènìyàn wa ẹ má yẹ kó jọ yín lójú. Ṣe rí gbogbo nǹkan gbariwo tẹ́rí tí wọ́n ń pa yìí lórí ọ̀rọ̀ DSS tó ṣe DSS, tẹ́ bá rántí dáadáa ẹ rí pé ọ̀rọ̀ kọ́má ṣe campaign lẹ́yìn báyìí ti pẹ́ gan. Ohun tó wá trigger jáde lánàá, èmi máa sọ àṣírí ẹ̀ fún yín sí. Gbogbo nǹkan tí mo kà sílẹ̀ tí mo sọ fún yín òun ló fà á, torí pé Sultan Sokoto ṣe mọ̀ pé abẹ́ ní gbogbo àwọn sẹ́ríkì Nàìjíríà wà. So ìròyìn ti kàn lára wípé Olúbàdàn pẹ́pẹ́ Olúbàdàn kọ́ o, wọ́n ti ní kí gbogbo àwọn táwọn jẹ́ sẹ́ríkì ní Ìbàdàn káwọn lọ jókòó jẹ́ sílùú àwọn ní Sokoto. Òun ni ló ṣe bí gbogbo wọn, ló ń bí gbogbo àgbàgbà Fúlàní. Ọmọ pé bọ́ ti succeed ní Ọ̀yọ́ state sí, ọmọ gbogbo ilẹ̀ Yorùbá ló máa lọ round. Inú mi á dẹ̀ dùn tó bá lè rí bẹ́ẹ̀. Ìgbésẹ̀ tí bàbá wa Ọba Olúbàdàn gbé, inú mi á dùn tí gbogbo àwọn lọ́balọ́ba, gbogbo àwọn religious leader, people that matters, kó bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni, kó bẹ̀rẹ̀ sí ní fi gbogbo àwọn àlejò sáyé tó belong sí. Ẹ má jà ta wa lọ́pọ̀ fàlejò mọ́.
yes ẹ má yẹ ká tara wa lọ́pọ̀ fún wọn mọ́ correct mo sọ fún wa o ẹnìkan pè mí wọ́n ní mass billboard kò yẹ kó máa dun Sultan tó bá tí gbogbo ilẹ̀ Yorùbá tó fáwọn kódà pé tí gbogbo ilẹ̀ Yorùbá tó bá láwọn ò ṣe ti Sultan mọ̀ tí wọ́n gbà kọ́ ṣiṣẹ́ kí ìkọ̀ọ̀kan gbà wọn churches tó máa ń ṣe tó fi máa ń plant àwọn ọmọ tó máa ń lò fún terrorism wọ́n mọ̀ pé tó bá ti fi lè yọ ogun ẹ̀bẹ́ yẹn kò ní bọ́ ṣe ń wárí fún wọn yẹn wọ́n ní wárí fún wọn mọ́ tẹ bá gbọ́ statement mi lẹ́nu politician pé kílé ìgbà àtẹ̀yìn wà gómìnà kílé tí yẹ ò jẹ́ kí náà dúró ṣèbí alẹ́ sótì ò ti ṣe náà yẹn sè ní state yẹ kò ṣe local government kan o gbogbo state wọn paná mọ́ ọ̀hún tí ẹ̀ rántí pé kọ̀ọ̀kan wà tó jọ nepa mọ́ 24 hours standby light kàfi bí industrial light gbogbo yẹn ti ń sá lọ bẹ̀rẹ̀ sí anywhere tí nọ́mbà ti wà security ibẹ̀ máa ń tight because tí nọ́mbà wà electric tó máa fi power street camera máa wà with solar with a lot of things they can do it but government mi à máa sọ fún yín pé táwọn bá ṣe ta ló máa ṣe dẹ́rẹ́bà fáwọn ta ló máa wọ àwọn ọmọ àwọn lọ school ta ló máa dáná táwọn máa jẹ kìnìkan torí irú wọn lọ́run ṣe dá wọn kìnìkan they don't want anybody to be on their foot wọ́n fẹ́ jẹ́ kó jẹ́ pé àwọn làwọn máa fa àwọn èèyàn gẹ́gẹ́jẹ́ wọ́n wá parọ́ fún ọ pé àwọn ti fà wọ́n dìde lẹ́yìn tẹ́kọ̀ náwó sí ọwọ́ ìgbò tí kọ ohun ẹ̀ níbi tẹ́ máa gbé sókè o ọmọ Yorùbá ẹ wo tó ti di pé a tún máa bọ́ sí ìpele kẹta ẹ má gbàgbé mo sọ fún yín mo need the support gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ support mi mo need the financial support lórí studio tí mo fẹ́ set kẹ má wò mí níran bẹ́ẹ̀ ni mo sọ wípé a ti fẹ́ relocate studio wa sí Nàìjíríà padà so fún di èyí I need the support ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé studio yẹn ó máa wà available fún gbogbo ọmọ Yorùbá mi ní ọmọ Yorùbá ló ní èmi mo nìkan mi o ṣùgbọ́n táwọn ọmọ Yorùbá bá ń gbé iṣu wà á máa bá wọn broadcast ẹ̀ sí gbogbo ẹ̀ débi pé ó máa jẹ́ kí crime rate kó wálẹ̀ tẹ bá wọn ti ń gbà kan kó tó di pé wọ́n wá bọ́ọ̀sì mọ́lé lẹ́lẹ́kẹta pé sápò ẹ rí i pé tó bá ti jíyàn gbé lẹ́niwé ẹ̀ màá sáré lọbẹ̀ màá sáré transmit ẹ̀ màá ṣe gbogbo ẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ sí ní ṣàwọn kìíní ọ̀pọ̀lọpọ̀ àṣírí bẹ̀rẹ̀ sí ní tú so wá imagine tí nọ́mbà wà títí kámẹ́rà wà tí gbogbo ẹ̀ wà insecurity máa die a natural death bọ́wọ̀n níbi àti ṣe o anyway bàbá wa Awólọ́wọ̀ ti sọ wọ́n ní tó bá yẹ̀ wá la máa jà fúnra wa òṣìṣẹ́ níbọ̀dì ló máa jà fẹ́ ní kankan so now ọmọ Yorùbá kẹ máa wò mí ràn o 021 ẹ lè tẹ bá like video mi ẹ ti support mi tẹ bá comment ẹ ti support mi tíún tẹ bá share náà ẹ ti support mi tíún but tẹ bá máa share tẹ comment tẹ ẹ ṣe gbogbo ẹ á jẹ ibi táwọn fídíò yìí ń lọ tó ti wúlò á jẹ́ káwọn tó fẹ́ wò kọ́ mọ̀ pé yes ń tọ́mọ̀ yìí sọ o gbogbo wọn lọ sọ kò ń ṣe pé opposition ìjọba tó wà lórí oyè ni ló ṣe é ṣètò ń ṣe yìí Sultan lórí ọ̀gbọ́ Sultan àtàwọn yòókù wọ́n ti fẹ́ para wọn tán kí ló dé níbo là ń lọ táàrọ̀ kọ́ so ẹ̀fẹ́ kọ́ fi gbòwó lẹ̀ ó tẹ̀jẹ́ kẹ́yẹ̀ yọ wa kẹ́ mọ̀ wípé kò possible náà Gúnmi tí gbogbo èèyàn ń fojú tẹ́rọ́rìsì wò ló máa ń pe àjọ DSS kọ́ lọ mú ẹnìkan nígbà táwọn ọ̀rí wa tún máa wá ṣe wọ́n dá sí wọ́n pe Gúnmi mọ́ olè ló mẹ́sẹ̀ olè tọ̀ àwọn alára kà fẹ́yìn tó bá fẹ́ mo sọ fún pé for now ní ìpolówó babaláwo mọ́ due to some reasons ó lè dọ́là àbọ̀túnla kí n tún bẹ̀rẹ̀ o but tí clarification tó bá ti wà láàrin àwọn ọ̀rọ̀ tó ń já àwọn èèyàn ètò mo sọ fún yín mo ní mi ìmọ̀ wọn rí from anywhere ìyẹn tí mo polówó fún but ó láwọn issue kan tó ṣẹlẹ̀ nísìnyí
tí mo ní láti stop advert to protect my name and other things. So tó wá need pé bí a tún máa padà tún continue máa jẹ́ kẹ́ mọ̀ kẹ́ mọ̀ kébì ò ní ìhà tó lọ mọ́ ní láéláé mi ìdẹ̀ nílájúlẹ̀ kí tẹ̀yìn olólùfẹ́ mi ẹ̀yin tẹ nígbàgbọ́ ní mi ọmọ yín Masbi TV kí wọ́n á jẹ́ kẹ́ máa regret pẹ̀ trust me no. So anything tẹ bá ṣe pẹ̀lú anybody now ẹ pause ẹ for now ẹ pause ẹ odò àgbò àpòní gbé ọ̀dàlẹ̀ o God bless you all. Kò tí wọn o fẹ́yìn náà wá fẹ́ gbé polówó ọjà fún wa tàbí anything ẹ pè wá sórí +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 WhatsApp only tàbí 081 76 03 4216 081 76 03 4216 WhatsApp only ní o odò àgbò àpò ní gbé ọ̀dàlẹ̀ o God bless you all.